bí wọ́n ṣe kéde ẹni tí yóò máa gorí ìtẹ́ Aláàfin Ọ̀yọ́ lánàá ọjọ́ Ẹtì Friday ọjọ́ 10 oṣù kínní ọdún 2025 ló ti dá yánpọnyánrin sílẹ̀ láàrin àwọn afọbajẹ Oyomesi àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fúnra ara rẹ̀. Ẹ kú dédé àkókò yìí, ẹ má gbàgbé ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV, ẹ share rẹ̀ pẹ̀lú ẹjọ́ délé kẹjọ́ dóko. Lánàá òde òní yìí níjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ni wọ́n bọwọ́ lù tí wọ́n sì kéde ọmọọba Abímbọ́lá Hakeem Owoade gẹ́gẹ́ bí ẹni tí yóò máa gorí àpèrè àwọn baba ńlá baba rẹ̀ Aláàfin Ọ̀yọ́ tuntun. Tá a bá sì gbàgbé wípé lọ́dún 2022 ọjọ́ 22 oṣù kẹrin ọdún ọ̀hún ni kábíyèsí ọba àná ọba Adéyẹmí Lámídì ni wọ́n wàjà tí wọ́n kò lórí oyè. Láti ìgbà náà ni ọ̀rọ̀ àjọba ló ti ń dá nǹkan míì lẹ̀ ní ìlú Ọ̀yọ́. Lánàá ọjọ́ Ẹtì Friday nígbà tí wọ́n kéde ọmọọba Abímbọ́lá yìí, ìgbà náà ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ọwọ́ ẹni tó jẹ́ alámòjútó kọmíṣánná fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn àti ìlanilọ́yẹ̀ àti alámòjútó fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìjọba ìbílẹ̀ àti ìfinijoyè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n sọ wípé kíkéde ọmọọba yìí òun náà ni yóò wá ìyanjú sí ọ̀rọ̀ eléyìí tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn wá lórí ọ̀rọ̀ àjòyè tẹ́ ò bá sì gbàgbé wípé wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn lánàá wípé àwọn ti fún àwọn afọbajẹ Ọ̀yọ́ láàyè láti ṣe gbogbo iṣẹ́ ìwádìí lójúnà eléyìí tó bá òfin àti ìlànà ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá mu. Ẹ má sì gbàgbé o wípé ìtẹ́ Aláàfin Ọ̀yọ́ kì í ṣe fún àwọn ọmọ Ọ̀yọ́ nìkan bí kò ṣe fún gbogbo ọmọ ilẹ̀ kóòtù òjíire, gbogbo ọmọ Yorùbá pátápátá. Ìtẹ́ ọ̀hún kì í ṣe ìtẹ́ kékeré tí wọ́n kàn lè fi ọwọ́ yẹpẹrẹ tí wọ́n kàn lè fi ọwọ́ ẹ̀ mú. Ẹ wá gbọ́ ní kété tí wọ́n ti kéde ọmọọba Abímbọ́lá yìí ní ìròyìn tí ń jáde lọ́tún àti lósìn o wípé orúkọ ọmọọba yìí gangan kọ́ ni àwọn kéde o, orúkọ yìí kọ́ ni àwọn Oyomesi ló kéde. Bẹ́ẹ̀ sì ti mọ̀ wípé látayébáyé tí gbogbo wa sì ti mọ̀ tán wípé Báṣọ̀run ìlú Ọ̀yọ́ òun náà ni yóò sọ ẹni tí Aláàfin Ọ̀yọ́ tó kàn. Àwọn afọbajẹ márààrún tí ń bẹ nílùú Ọ̀yọ́ tó jẹ́ Báṣọ̀run tó ń léwájú wọn ni wọ́n ti sọ wípé bí wọ́n ṣe yan ọmọọba Abímbọ́lá Hakeem Owoade yìí òun náà ni kò bá òfin mu àti wípé kì í ṣe òun ni àwọn yàn, òun ni àwọn sọ wípé kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n bọ̀wọ́ lò. Ó sọ nínú ọ̀rọ̀ wọn wípé ọmọọba Gbadegesin òun gangan ni àwọn fà kalẹ̀ gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ eléyìí tí yóò kàn. Wọ́n wá sọ nínú ọ̀rọ̀ wọn wípé ó yà wọ́n lẹ́nu gan o nígbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ń kéde rẹ̀ wípé lẹ́yìn gbogbo iṣẹ́ ìwádìí àti bíbá Ifá sọ̀rọ̀ pẹ̀lú ọ̀nà tó lọ pẹ̀lú ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá, òun ni àwọn tí wọ́n jẹ́ afọbajẹ ni wọ́n kéde ẹni yìí. Ló sọ nínú ọ̀rọ̀ wọn wípé rárá o, ọmọọba Gbadegesin òun ni àwọn sọ wípé kí àwọn fà kalẹ̀ gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ tuntun, ṣùgbọ́n yà wọ́n lẹ́nu nígbà tí wọ́n kéde ẹlòmíì. Lábẹ́ òfin ti ìfọbajẹ ní ìlú Ọ̀yọ́ gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ títọ́dún 1967 òun náà ló bá òfin mu wípé èèyàn kan ṣo tó lè pe ìpàdé wípé a fẹ́ fi èèyàn jọba, a fẹ́ fi ẹni tó kàn jọba ní ìlú Ọ̀yọ́, òun náà ní Báṣọ̀run ìlú Ọ̀yọ́ tó jẹ́ olórí gbogbo Oyomesi àti àwọn ìgbìmọ̀ afọbajẹ nílùú Ọ̀yọ́. Ìròyìn ti wá gbé jáde wípé Báṣọ̀run ìlú Ọ̀yọ́ kò pe irú ìpàdé yìí rárá o, débi wípé ó kéde ọmọọba Abímbọ́lá gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ tuntun tó máa gorí àpèrè bàbá rẹ̀. Ẹjẹ́ àti bí ìṣáná kíyèsí ogun orúkọ ọmọọba Hakeem Gbadegesin òun la ti ń gbọ́ láti bí ọjọ́ mélòó kan lẹ́nu àwọn afọbajẹ o
a kò déédé gbọ́ orúkọ Abímbọ́lá Owoade báyìí ni. Ibo lọ̀rọ̀ yóò tún padà wá já sí? Ọ̀tọ̀ níbi tí àwọn afọbajẹ tò sí, ọ̀tọ̀ níbi tí ìjọba tí wọ́n tò sí lórí ọ̀rọ̀ ìtẹ́ Aláàfin ti ìlú Ọ̀yọ́.